ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí orí channel wa o ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́ gist tèní ó ní àwọn àǹtí wa gbogbo wọn, àǹtí wa rum, àǹtí wa a àti àǹtí wa chọ́ọ̀chì. Wọ́n ní wọ́n kóra wọn jọ, wọ́n ní wọ́n ṣe dínà fún Queen Naomi o àti àǹtí wa fashion. Wọ́n ní wọ́n pe dínà wọn ní pé àwọn fẹ́ ṣe reconciliation dinner, ìpè kí wọ́n kó gbogbo wọn jọ kí àlàáfíà jọba nínú palace. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí Queen Naomi ṣe gbọ́ báyìí, wọ́n ní Queen Naomi lọ sí Àkúrẹ́ nítorí pé wọ́n ní worship night. Ẹ̀yin náà mọ̀ pé ọjọ́ Friday ni àwọn èèyàn máa ń ṣe ìṣòro jù ní Nàìjíríà, gbogbo àwọn churches tó jẹ́ spiritual church. So wọ́n láwọn lọ sí church, wọ́n lọ ṣe worship night ní church wọn. Wọ́n ní wọ́n dẹ̀ sọ fún bàbá wèrè ńlá, wọ́n ní bàbá wèrè ńlá dẹ̀ ní ó wà òkè kan lọ. Wọ́n ní àwọn olórí bẹ̀rẹ̀ sí bú ara wọn láì ṣe Queen Naomi o, wípé Queen Naomi ti jọra wọn lójú jù, ipe tí ò bá ń ṣe pé kábíyèsí tó ń gbé àwọn lé Queen Naomi lọ́wọ́. Who is Queen Naomi táwọn máa invite ẹ̀ sí reconciliation dinner tí ò ní wá? Ṣé Queen Naomi sọ fún yín pé òun fẹ́ kẹ́ invite òun sí reconciliation dinner ni? Ṣé wọ́n tọrọ pé àwọn fẹ́ bá wọn ṣe àpèjẹpọ̀? Ṣé wọ́n láwọn fẹ́ bá yín ṣe àpèjẹpọ̀? Àtìgbà tí Queen Naomi ti dénú palace ẹ̀, ó ní kóníkálukú wà láàyè, ó ní kóníkálukú wà láàyè. Èèyàn gidi tó jẹ́ pé Queen Naomi mọ̀, tó jẹ́ pé ó ní ìbẹ̀rù Ọlọ́run, ó ní Dr. Elizabeth, wọ́n ti jọ ń ṣe dáadáa síra wọn. Wọn ò fẹ́ wàhálà, ìtorí ẹ̀ ni wọ́n fi rọra jókòó ara wọn sí ibi tí ọkọ wọn fẹ́ wọn sí. Ẹ̀yin náà lẹ máa wá reconciliation òṣìkèrè, ẹ̀yin náà lẹ máa fẹ́ reconcile pẹ̀lú everyone ní inú palace yẹn. Ọ̀tọ̀ dẹ̀ ni nǹkan tẹ́ máa lẹ́ ń ṣe, ọ̀tọ̀ ni nǹkan tẹ́ máa ṣe. Ẹ̀yin èèyàn lé, ṣé ọ̀rọ̀ reconciliation dinner ló kù yín kù ní ìsìn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀? Bàbá wẹ̀rí ńlá bá ṣe wà yẹn, inú wọn ò dùn sí gbogbo àwọn wàhálà àti ìdààmú tí wọ́n ń dojúkọ nínú palace yẹn. Wọ́n fi yín sílẹ̀, wọ́n ń wò yín níran, ẹ wá lẹ fẹ́ ṣe reconciliation dinner. Ṣé Queen Naomi rán yín iṣẹ́ ni? Wọ́n ní pé ńgbà tí Queen Naomi ò wá, ipò bẹ̀rẹ̀ sí bú Queen Naomi, ipe Queen Naomi ti jọra wọn lójú jù, ipe wọ́n fún wá, ipe Queen Naomi máa feel pé kò sẹ́ni tó tó òun. Báwo lẹ ṣe máa sọrú ọ̀rọ̀ báyìí? Allegedly bá ṣe gbọ́ ni o, ẹni Queen Naomi jọra wọn lójú. Queen Naomi ní láti jọra ẹ̀ lójú, kò dẹ̀ lè fi rẹ̀ wọlé fún anybody nítorí pé wọ́n mọ nǹkan tí wọ́n gbé dání, wọ́n dẹ̀ mọ ibi tí wọ́n ń lọ. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé ọ̀rọ̀ yìí ó gba sùúrù ká má sọ mí. Ẹ má bínú tẹ́ bá ń gbé ariwo o, ìsánimọ̀ wa o. Ẹ rí pé ọ̀rọ̀ yìí ó gba sùúrù ká má sọ mí. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbétutù dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o, àtúndé, Mashola Gist TV àtúndé. Orúkọ mi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, ẹ subscribe kẹ́dẹ̀ tẹ notification bell so that tá bá ti post any gist ẹ máa rí.
òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé bí a ṣe ń sọ lọ ẹ̀yin aráalé. wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ gbogbo nǹkan tó ń sọ wọ́n ní kábíyèsí sọ̀rọ̀ wípé kí ló dé tí wọn ò lè jókòó sí ibi tí àwọn fẹ́ wọn sí, wípé dínà ìranù wo náà ń ṣe kiri, wípé ṣé àwọn sọ fún wọn pé ìyàwó àwọn wá sínú palace láti jẹ dídà ni àbáwọn rán wọn níṣẹ́ láti ṣe dínà ni, wípé kí ló dé tó jẹ́ pé máa ń wá wàhálà kiri, ṣé ẹ mọ̀ pé ibi tí wàhálà ti ń bẹ̀rẹ̀ ni wọ́n tún ti lè lọ máa dá ọgbọ́n kan báyẹn, ẹ mọ̀ bó ṣe máa ń dá ọgbọ́n wọn, bóyá wọ́n fẹ́ fi nǹkan sí orí chíà ni àbí wọ́n fẹ́ fi nǹkan sínú oúnjẹ, ẹ mọ̀ pé kò sí nǹkan tí wọ́n lè ṣe. ẹ̀yin èèyàn lé ẹni tó bá dẹ̀ ti mọ̀ wọn ara ẹ̀ kò ní jẹ ìjẹkújẹ, kò dẹ̀ ní jẹ àtẹnujẹ. wọ́n ní kábíyèsí ní kí ló dé tó yẹ pé wọ́n máa ń wá wàhálà kiri, wípé kàn fi ìyàwó àwọn lọ́rùn sílẹ̀, wípé dínà rádaràda wo náà ń ṣe kiri, ta ló rán wọn níṣẹ́, ta ló ní kàn ṣe dínà. nǹkan tá a gbọ́ nìyẹn allegedly tí wọ́n ní kábíyèsí sọ fún wọn. wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ bọ́n ṣe ń bú Queen Naomi, wọ́n ní wọ́n invite àǹtí wa fashion náà lọ síbẹ̀, àmọ́ bóyá àǹtí wa fashion lọ ń tiwọn, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ nìyẹn. wọ́n ní Queen Naomi láwọn ò wà available, àwọn ń lọ sí ṣòro, àwọn ní worship vigil táwọn ń lọ ṣe. so ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn o tí wọ́n ló ṣẹlẹ̀. àwọn olórí yìí wàhálà wọn pọ̀, especially àǹtí wa r àǹtí wa m àti church, wàhálà wọn pọ̀ kì í ṣe kékeré. wọ́n láìkí kán máa fa wàhálà lẹ́sẹ̀, nǹkan tí ò yẹ kán fà lẹ́sẹ̀ náà máa ń fà lẹ́sẹ̀, nǹkan tí ò yẹ kán ṣe náà máa ń fẹ́ ṣe, nǹkan tí bàbá werin ló rán wọn òun náà máa ń fẹ́ ṣe. ẹ má bínú o tẹ́ bá ń gbárùwò ariwo ẹ̀yin ará lé, nǹkan tí ò yẹ kán ṣe náà máa ń fẹ́ ṣe. kí ló dé? ṣé dandan lèyàn fi ń jẹ dínà ni? Queen Naomi sọ fún yín pé kẹ́ stay lórí ilé yín, ẹ jókòó tọkọ yín, kẹ́ fi òun lọ́rùn sílẹ̀, but ó difficult fún yín láti gbọ́, ó dẹ̀ difficult fún yín láti ṣe. ṣùgbọ́n èmi mọ̀ pé nígbà tó bá yẹ máa gẹ́ẹ̀tì mẹ́sẹ̀jì Queen Naomi. ẹ̀yin èèyàn lé ìgbà tó bá yẹ wọ́n á gẹ́ẹ̀tì mẹ́sẹ̀jì Queen Naomi, wọ́n á dẹ̀ fi Queen Naomi sílẹ̀. ọjọ́ wo lẹ rí Dr. Elizabeth tó ń bá yín jẹ dínà rádaràda? mo jẹ́rìí Dr. Elizabeth ẹ̀ ní rí wọn bẹ̀. ẹ rí pé ìgbà tí Tóbi gan tó ní attitude lọ́jọ́ welcoming party ẹ̀, Dr. Elizabeth ra kó kángárẹ̀ ó yà ra kúrò ń bẹ̀. so bá a ṣe gbọ́ nìyẹn o, la ní ká mú gist wá sí etí ìgbọ́ ẹ̀yin aráalé. allegedly dẹ̀ ni mi ò bá kábíyèsí gbénu palace o, ṣùgbọ́n nǹkan tá a bá gbọ́ àwa máa ń torchlight sí ni. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn odi. ọlọ́run aláàánú aṣàánú fún gbogbo wa o. a tún fẹ́ wọ inú ọ̀sẹ̀ míì lọ. Saturday yìí á jẹ́ Saturday tó jẹ́ pé ó máa dùn, ó máa mú ìdùnnú ayọ̀ bá èmi àti yín. gbogbo ẹ̀yin ó subscribers mo dúpẹ́ lọ́wọ́ yín. gbogbo ẹ̀yin new subscribers ẹ ṣé, ẹ kú àdúrótì, ẹ kú ìfẹ́, a dúpẹ́ lọ́wọ́ yín. ọlọ́run aláàánú aṣàánú fún yín o. à ń ṣe advert fún collection center store. ẹ bá wọn ra bàtà láti size 7 ọkùnrin títí dé 14. wọ́n ń ta bàtà Italian shoe tó jiná. àwọn bàtà tó yẹ pé tẹ́ ẹ bá rà ẹ máa wọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ òun ni wọ́n ń tà. kò ń ṣe àwọn bàtà tó yẹ pé tẹ́ bá ti wọ̀ báyìí ó máa lẹ́nu kalẹ̀ ni láàrin oṣù kan. ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. tẹ́ bá dẹ̀ fẹ́ WhatsApp wọn ẹ lè WhatsApp wọn lórí nọ́mbà yìí. ẹ̀yin èèyàn lé ẹ kàn sí collection center store. wọ́n ń ta bags o, fashion bags fún àwọn obìnrin. wọ́n ń ta gold 18 karat gold 14 karat gold. ẹ kàn sí collectioncenterstore@gmail.com. bẹ́ẹ̀ náà ni à ń ṣe advert fún
Royal Beauty Goods and Store. Royal Beauty ń kí yín o, wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra, wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra, wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Royal Beauty ń kí yín o, ẹ ra fìlà ní ọ̀dọ̀ Royal Beauty Goods and Store. Fìlà tẹ́ ẹ lè dé sí native ni, agbádá lẹ́wọ̀ ni o, ẹ lè dé sí ìró àti bùbá lẹ́wọ̀ ni o, ẹ lè dé sí skirt and blouse lẹ́wọ̀ sí ní kaftan lẹ́wọ̀ ní gbogbo ẹ̀ lẹ́ lè dé sí fìlà tí wọ́n fi òfì ṣe tó yẹ pé tẹ̀ bá lè gbé gèlè òfì tẹ́ bá ti gbé fìlà yín sórí ẹ̀ ń lọ nìyẹn rẹ́gí ló máa ṣe lára yín. Ẹ kàn sí Royal Beauty Goods and Store @gmail.com. Ọlọ́run á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o, òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.